àwọn èèyàn ńláńlá ṣèdárò Cash Madam níbi ètò ìsìnkú rẹ̀. ọ̀pọ̀ àwọn tí wọ́n mọ̀ nípa oge ṣíṣe àti ìgbélárugẹ àṣà nílẹ̀ Yorùbá ni wọ́n ti ń ṣàpèjúwe ikú gbajúgbajà oníṣòwò àti màmá ẹlẹ́yinjú àánú ọmọ bíbí ìlú Abẹ́òkúta nípìnlẹ̀ Ògùn ni Alhaja Khadijat Adébísí Èdíòsèrì tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Cash Madam gẹ́gẹ́ bí òpin abala pàtàkì kan nínú ìtàn ilẹ̀ Yorùbá. ṣíbáṣíbá lẹ́sẹ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn nílùú Abẹ́òkúta àti agbègbè rẹ̀ pé síbi ètò ìsìnkú olóògbé náà èyí tó wáyé lọ́jọ́ Ajé Monday ọjọ́ 6 oṣù kìíní ọdún 2025 yìí nílé rẹ̀ tó wà nínú ọgbà GRA ní Ìbàrà nílùú Abẹ́òkúta. àfẹ̀mọ́jú ọjọ́ Monday ọ̀hún ní ìkéde gorí afẹ́fẹ́ pé Cash Madam ti rebi àgbáńrè lẹ́ni ọdún 89 89. nínú àtẹ̀jáde kan tí ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ dókítà Adébáyọ̀ Adébọ̀wálé fi léde lórí ikú màmá wọn, ó ní pẹ̀lú ọpẹ́ àtọkànwá sí Allah fún ìgbé ayé rere wọn, a kéde ìpapòdà màmá wa àgbà àti màmá wa ọmọọbabìnrin Khadijat Àbíkẹ́ Adébísí Èdíòsèrì, ọmọ bíbí Elégbèdé tó padà sọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀ lẹ́ni ọdún 99 lọ́jọ́ 5 oṣù kìíní ọdún 2025 lẹ́yìn àìsàn ráńpẹ́. gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún náà ti ṣèdárò pẹ̀lú àwọn mọ̀lẹ́bí olóògbé yìí. nínú àtẹ̀jáde kan tí olùdámọ̀ràn fétò ìròyìn rẹ̀ ọ̀gbẹ́ni Káyọ̀dé Akínmádé fi léde, gómìnà ní àdánù ńlá ni ikú Adébísí jẹ́ fún ìpínlẹ̀ Ògùn. ó ní aṣáájú lobìnrin náà jẹ́ tó bá di ọ̀rọ̀ okòòwò ṣíṣe, ìwà ọ̀làwọ́ àti àṣeyọrí rẹ̀ kò sì lẹ́gbẹ́. bákan náà ló tún sọ̀rọ̀ nípa ẹwà àti oge ṣíṣe rẹ̀. nǹkan bíi aago 2 kọjá ìṣẹ́jú díẹ̀ ni wọ́n ti fi yèèpẹ̀ bo màmá náà láṣìírí ní ilé rẹ̀ ọ̀hún lẹ́yìn tí àwọn aláàfáà ti kéwú sí i lára tí wọ́n sì ti ṣe wáàsí bó ṣe yẹ ní ìlànà ètò ìsìnkú mùsùlùmí. lára àwọn sọ̀mọ̀rí àti ọ̀tọ̀kùlú tó pèsè síbi ètò ìsìnkú náà ni gómìnà ìpínlẹ̀ Ògùn àná sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósùn, olórí Àdùnní Sílífátù Oyèfẹ̀sọ̀, ìyálájẹ́ Akilẹ̀ Ìjẹ̀bú Alhaja Fausat Akórèdé Alátiṣe, ìyálóde mùsùlùmí ìpínlẹ̀ Ògùn, igbákejì gómìnà ìpínlẹ̀ Ògùn Alhaja Salimot Badru, olórí ilé ìgbìmọ̀ asòfin Ògùn nígbà kan ọmọọba Surajudeen Adékúnbí, ambassadọ Túnjí Ìṣọ̀lá, sẹ́nẹ́tọ̀ Gbóyèga Nasiru Isiaka àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bá a ṣe gbọ́, Adébísí Èdíòsèrì wà lára àwọn gbajúmọ̀ oníṣòwò obìnrin tó lówó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ títí dọjọ́ ikú rẹ̀. láti kékeré nígbà tó sì wà ní màjèṣín bíi ọmọ ọdún 10 ló ti mọ ọ̀nà okòwò ṣíṣe pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀gbọ́n rẹ̀ kan tó gbé lọ́dọ̀ rẹ̀ nílùú Badagry nípìnlẹ̀ Èkó lọ́dún 1945. nígbà tó yá, obìnrin yìí di alágbàtà ọjà àwọn iléeṣẹ́ ńláńlá bíi John Holt's, UAC, CFAO, Lever Brothers àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó tún ṣe kọ́ńtíráàtì gbípèsè oúnjẹ fáwọn ẹlẹ́wọ̀n fún ọ̀pọ̀ ọdún, bó tilẹ̀ jẹ́ pé ọmọ bíbí ìlú Ìbàrà lábẹ́òkúta ni tó sì lọ iléèwé St Andrew láyé ọjọ́ òun. ìkan olórin jùjú ni olóyè Ebenezer Obey ló fún màmá náà ní ìnagijẹ Cash Madam nínú àwo rẹ̀ tó pè ní board members. látìgbà náà sì ni orúkọ òun ti lẹ̀ mọ́ pẹ́kí. bákan náà làwọn olórin bíi Yusuf Ọlátúnjí, Bàbálẹ́gbàá, Haruna Ìṣọ̀lá, Síkírù Àyìndé Barrister, Wàsíù Àyìndé Marshal, Ṣẹ̀fíù Àlàó pòkìkí Cash Madam láìmọye ìgbà fún ẹ̀mí ọ̀làwọ́ àti oge ṣíṣe rẹ̀. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.